Kí wá ní ìdí tí ọkùnrin fi máa ń yan ìyàwó ẹgbẹ́ rẹ̀ lálẹ́? Reason púpọ̀ ni. Reason tí mo wá fẹ́ sọ yìí, jí n kọ́kọ́ sọ kalẹ̀ lẹ̀ kẹ́ tó mọ gbọ́ fídíò yòókù lọ. Kẹ́ mọ́ bá ṣímú. Èmi ò fi advice yẹ pé kó lọ tasẹ̀ àgẹ̀rẹ̀ bí arákùnrin tí màá sọ ọ̀rọ̀ rẹ̀, tí màá wá fi fídíò rẹ̀ hàn yín. Ìfẹ́ kó tasẹ̀ àgẹ̀rẹ̀, kí irú ẹ wá ṣẹlẹ̀ sí ẹ. Ọkùnrin máa ń yan ìyàwó ẹgbẹ́ rẹ̀ lálẹ́ nítorí pé kí ni, kò rí ìdùnnú nílé tiẹ̀ gangan. Nílé tara rẹ̀, ìyàwó tó fẹ́ kò rí ìdùnnú látara ìyàwó yẹn. So ọkùnrin tí ò fi bẹ́ẹ̀ lajú síta, ó lè wá lọ já sí ọwọ́ obìnrin kan tí ò bìkítà, obìnrin kan tó náà fún ara rẹ̀ ní respect. Ó lè lọ fall sínú ọwọ́ obìnrin bẹ́ẹ̀. Kó wá di pé irú ọkùnrin tó jẹ́ wípé is a respectable person, á wá bẹ̀rẹ̀ sí ní yan irú obìnrin yẹn lálẹ́. Ó máa ń rí bẹ́ẹ̀ nígbà púpọ̀. Àwọn obìnrin míì sì máa ń yan ìyàwó ẹgbẹ́ wọn lálẹ́ torí pé nǹkan tó wà lára ìyàwó wọn kò sí lára obìnrin kan tí wọ́n ń wò. Wọ́n á fa experiment nítorí pé kí ni, ọkùnrin like adventures. Ọkùnrin like to experiment. Ọkùnrin like new things. Tèmi, many ọkùnrin ló wà attracted to ìyàwó ẹlòmíì. But it takes a responsible man tó níbẹ̀rù Ọlọ́run, tó nífẹ̀ẹ́ ìyàwó rẹ̀, tó nífẹ̀ẹ́ family, tó nífẹ̀ẹ́ society, pé kí ni society fẹ́ sọ, láti mójú kúrò ní ìyàwó tó rí attractive somewhere. It takes a great man to do that. Àwọn tí wọn ò wá ó ní courage yẹn, àwọn lè rí pé wọ́n ti attract sí obìnrin kan, wọ́n ti like obìnrin kan, wọ́n ti wà attached sí obìnrin kan, wọ́n wá make advance. Tó bá wá make advance irú obìnrin bẹ́ẹ̀ náà tó náà kíá, relationship wá bẹ̀rẹ̀. Relationship bá bẹ̀rẹ̀, kí ni the next thing? Ìbálòpọ̀ bẹ̀rẹ̀ nìyẹn. Tí irú ọkùnrin yẹn ò bá ṣọ́ra, òun ló máa fall sínú fídíò tí màá fi hàn yín, tí màá sọ̀rọ̀ ẹ̀ láìpẹ́, tí màá fi dẹ̀ fi hàn yín. Ọkùnrin, wọ́n dẹ̀ máa ń fine ara wọn nínú pé wọ́n yan ìyàwó ẹgbẹ́ wọn lálẹ́ nítorí pé X mo ti fẹ́ rí tẹ́lẹ̀, ìgbà tá a wà ní youth, a ti fẹ́ra rí. Somehow. Ìpàdé tó wá pàdé, maybe obìnrin yẹn ó lè mọ̀ sí ní a kind of good position tó jẹ́ pé ó need láti fall back sí man náà. Nítorí pé ó dẹ̀ ti fẹ́ rí, wọ́n ti máa dùn ara wọn tẹ́lẹ̀. Wọ́n á bẹ̀rẹ̀ sí ní indulge ní irú kan báyìí. Ìgbà míì, Ọlọ́run má jẹ́ kí èṣù yá ara wa lò. Loneliness and where you find yourself at that particular time, ó máa ń jẹ́ kí ọkọ lọ́kọ kó máa bá ìyàwó sùn nígbà míì. Loneliness kì í ṣe nǹkan tó dáa. Loneliness dẹ̀ ní ìhà tá a kọ sí, ó yàtọ̀ síra wa. Loneliness dẹ̀ ní grade by grade ni. Loneliness kan wà, ó ti ń affect ọpọlọ. Tí irú ọkùnrin bẹ́ẹ̀ tí loneliness ti ń affect ọpọlọ rẹ̀, tó wá rí labour ìyàwó tó ń comfort ẹ̀, ẹ dákun ẹ̀yin tèmi, báwo ni sìngbálájà tó fi ní wọnú ara wọn? Ara kan tá à ń sọ ni. How well do you know yourself before you condemn somebody? Yes, mo máa ń sọ kinní kan, tí ayé yìí ò bá tí ì parẹ́ fà, iṣẹ́ ò máa tí ì tàn. Nítorí pé ó ṣẹlẹ̀ sẹ́lẹ̀gbẹ́ rẹ̀. Irú èébú wo ló wá fẹ́ bú? Ìwọ mọ̀ ó lè ṣẹlẹ̀ sí ẹ. Ọlọ́run jẹ́ Ọlọ́run jẹ́ kí láburú ṣẹlẹ̀ sí wa. Ọlọ́run jẹ́ kí dáadáa kó gbẹ̀yìn wa. Ẹ̀yin tèmi, ẹ máa wo fídíò náà. Èní kọ́ mo ti máa ń gbé fídíò yìí wá nítorí pé kí ni, it's an embarrassment. It's an embarrassment, especially tí wọ́n bá mú ẹ. Ìwọ tó jẹ́ pé ó ṣerú kíní yìí, bóyá wọ́n ti dẹ tàkúté fún ẹ o, bóyá ò mọ̀ ni o, bóyá wọ́n ti dẹ tàkúté fún ẹ. Bí tarákùnrin tẹ máa wò, àìmọye obìnrin tó jẹ́ pé òun àtọkọ wọ́n ti pàdé àpòpọ̀ pé wọ́n fẹ́ gbá ẹ mú. Ìwọ àti ìyàwó lẹ́yìn jọjọ́ enjoy ẹ̀. But àṣírí ti tú, ọkọ ti sáré pe ìyàwó rẹ̀ pé wá, àṣírí ẹ ti tú o. Wọ́n wá plan fún ìwọ tó mọ̀ kan, wọ́n bá di pé wọ́n disgrace ẹ. Are you going to wait until they disgrace you before kó tó mọ̀ pé nǹkan tó ń ṣe yìí is not okay? It's not okay. Tí obìnrin bá fẹ́ràn ẹ, torí wọ́n mọ̀ parọ́ pé àwọn fẹ́ràn yín, ìgbà míì sweet words yẹn tíyàwó ò fún yín nílé,
tí ìyàwó tẹ̀ ń fẹ́ tó wá ń fún yín, ó máa ń jẹ́ kí ọkùnrin míì náà kó gbàgbé ara ẹ̀. Obìnrin ó mọ̀ parọ́ fún yín, á ní ó dùn ju ọkọ òun lọ, á ní ó mọ̀ ṣe ju ọkọ òun lọ, á ní ìwọ nìkan ló ń la, ìwọ nìkan ló ń ṣe látẹ̀yìn. Kíní ìyẹn tó bá ti rántí, ó máa ń dẹ̀ ẹ́ lọ́pọlọ rú. Why? Ìwọ ò mọ̀ pé wọ́n ń tì ẹ́ lọ ibi tí wàá ti lọ ṣe kíni, ibi tí wàá ti lọ ṣẹ̀sín. Àwọn míì sì máa ń tẹ̀lé ìyàwó oníyàwó torí pé kíni, wọ́n feel pé kò ní expenses. Ìyàwó oníyàwó máa ń ṣe bòyé, kò ní gbowó. Bákan náà dẹ̀ ni àwọn míì dẹ̀ wọ́n ná hell. But nǹkan tí ò kí ń ṣe adùn, tí brain wọn tó ń sọ fún wọn pé adùn ni, òun ló ń fà á tí ọ̀pọ̀lọpọ̀ máa fi ń fall into this condition. Gbogbo èyí tí mo wá sọ as reason is not enough reason for you láti suffer fate tí arákùnrin yìí suffer. It is not enough reason. Gbogbo reason yìí, even though they are more greater reason, it is not kò í ṣe reason tó wàá fi jẹ́ kí wọ́n subject yẹ sí disgrace yìí. Kódà ká ní obìnrin yẹn fún ẹ ní kidney ẹ̀, kì í ṣe pé kó san lẹ́san àti máa bá a lò pọ̀ torí pé kíni, ìyàwó ń yàwó ni. Ẹ̀yin tèmi, even with this speech I'm doing, I'm also learning. So ẹ farabalẹ̀, ẹ máa lọ bá mi wo fídíò yẹn bí wọ́n ṣe disgrace ẹ̀, bí wọ́n ṣe nà. Àmọ́ dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run, alẹ́ ni, kì í ṣe lọ́sàn-án. Bẹ́ẹ̀ mo fẹ́ kẹ́ ẹ wo kinní kan pé oko mọ́ ní tìjú. Tó bá ti di pé disgrace bá bọ́kùnrin tó bá oko rẹ̀ yẹn, tẹ́ bá rí èyí tó yọ síta, ìyẹn ó wà endowed, that is ó tóbi tẹ́lẹ̀ ni. Àwọn tó ní like average size, tí ìdójútì bá ti dé, kíní yẹn máa ń sálọ pátápátá ní sínú. Ẹ lọ wo fídíò yẹn, kẹ́ ẹ lọ wò lórí kíni. Ìyẹn tiẹ̀ ìwọ set up. Mo ti rí kan rí bẹ́ẹ̀ yẹn. Most often set up ni. Tí obìnrin bá sì like ẹ, kò ní gbà tó gbádùn bíbá sùn rẹ̀ bó ṣẹ̀ sí jọ́kọlọ́kọ, kò ní gbà kí disgrace mú ẹ. So be careful. Bóyá mò ń béèyàn kan sọ̀rọ̀, you are about to be set up. Ọ̀rọ̀ mi ò jù bẹ́ẹ̀ lọ. Fídíò yẹn ẹ lọ wò lórí Telegram. Type on Point by Two public channel lórí search box. Ẹ máa rí fídíò yẹn wò ń bẹ̀. The thing is that ẹ lè rí wò lórí bíbí. A fẹ́ gbé sí báyìí wọ́n ní rárá.